ọjọ́ mẹ́ta náà ni gbogbo ẹ̀dá ni wọ́n ń pè nígbà àná òní ọ̀la dojúmọ́ bá na yín ṣe wá rí ẹni bá rò pé àná yín lòun bá bọ̀ wá bá yín lónìí kọ́ bá yín bẹ̀ mà àmọ́ gbogbo oríire la lè sọ pé ẹsẹ̀ ẹ̀ tí ì ṣerú eléyìí rí Allah. ẹ̀ tí ì ṣerú oríire yìí rí bàbá kan lọ́lọ́run kẹ́mi sí máa rẹ̀ gbogbo wa yìí náà lẹ́sìn là ń fi yín ṣe bàbá lẹ́sìn dòdò bàbá fún àmọ́ pé ká ní bíbí inú yín oríire tẹ́ ẹ̀ tí ì ṣe rí lélẹ́yìí ọlọ́mọdé ọjà sí ma. Amina ya Allahu. torí pé anabi ní manistawa yaumahu ẹni bá ṣe pé àná rẹ̀ àtòní bákan náà lórí. Fawa magibunun. wọ́n ti kó fòbó tọ̀hún ẹni tá àná rẹ̀ tó ṣe pé dédé bó ṣe dáa fún ọmọ lánàá kò tún lálékún wọ́n ti kó fòbá. wàmá kánà gádùn wúṣára mi yaumi yìí. Min yaumi fawa mal'unun. ẹni tí ọ̀la rẹ̀ ó tún bá burú jò ní lọ wọ́n ti kó èpè báwò wàmá lámìyà kún fi siyadati kánà fi nùkìsọ́. Fawa nukithanun. àwọn àgbọ̀lọ́ kẹ́mi jọ ojúmọ́ lọ́lọ́run lè yín kú má di yín kù. Amina ya Allah. wàmá kánà fi nùkìsọ́ ní falimọ́tò khairu lahu. Khairun lahu. ẹni tí ojoojúmọ́ tádìkú ẹ̀sìn bá ń bá tádìkú oore ń bá tí ò tẹ́ pé ibi tó wà lánàá wọ́n tún dá a padà lónìí ni ikú lóore jùlọ gbogbo táàfi tọrọ kú fún yín ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí. Amina ya Allah. la ilaha illallah. La ilaha illallah. ẹ̀yin ìyàwó afáwa Ibrahim ìmọ̀ bí ṣe bá yín sọ̀rọ̀ àgùnlà àwọn tí wọ́n kọ́ wa ni àmọ́ mẹ́ta ìdàkùn àwọn bàbá wa Amadu Labibu wọ́n ṣe wáàsí lágbàjì ń jẹta wọ́n wá ṣe wáàsí kan wọ́n wá ṣàdúrà fún mi wọ́n ní Lakaje mẹ́ta ti yín nínú ilé wa wọ́n lọ́mọ kéwù ní nínú ilé bàbá lágbàjì Ọlọ́run tó ní á fún yín lọ́mọ ẹ̀túnjọ́ máa àdúgbò bàbá ṣe Ibrahim ẹ dákun ẹ wá yọ tọmọ kéwù kó ń bẹ ìṣẹ́jú márùn torí pé yìí tó kọjú yín ẹ̀yin náà lẹ kọ́ wa ní gbogbo tá a bá wí àdáàrá ọ̀gá ní gbogbo ààyè àwọn ọ̀rẹ́ mi làwọn eléyìí ọ̀gá mi lẹ́yìn àbá jíṣẹ́ lọ́rọ̀ mi sẹ́ ẹ̀jẹ̀ ń bá yín sọ̀rọ̀ lisanu lè hàlì bàbá Ọlọ́run kẹ́mi ọkùnrin kan lọ bá Sani bùnà Ali Rahimahullahu ta'ala. ó ní inna li bitan ó ní mo lọ́mọ obìnrin kan fama tara ni usawi jahalahu. ó ní ta lọ bá mi rí tí mo lè fi fún ó ní sàwíjì àmì man yattaqillaha. ó ní lọ fi fún ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà mà isa ahabbahu akramahu. àánú tọ́lọ̀ ṣe sílé aládẹ̀mí ìtí wọ́n sùjádà fún tí ẹ bá sọ Ọlọ́run ó jìnnà owó kọ́ ni wọ́n rí lára wa tí wọ́n fi fún wa o ìmọ̀ tá a sì kọ́ wọn kọ́ ni wọ́n rí tí ẹ bá ṣe pé ìbẹ̀rù Ọlọ́run tó wọnú mímọ́ yín àtẹ̀yin ìyàwó àti ẹ̀yin ọkọ méjèèjì àtàwọn àfáà wa ẹ má jẹ́ bẹ̀rù Ọlọ́run ó kó nínú ìgbésí ayé yín níbi ìyàwó wọ́n ní wọ́n ṣe ìyàwó àgùnlà bá a ṣe ṣe ìwà láàrin ìyàwó tó lọ́sẹ̀ kan lé ọkọ tó sì kú eléyìí ò ní rí bẹ́ẹ̀. Amina ya Allah. ẹni bá ó ní di ti máa rí bẹ́ẹ̀ anabi ni ma tasawwaja imra'atan li'izziha. ẹni bá fẹ́ obìnrin torí personality. lam yasidi Allahu illa dhullan. anabi lọ́lọ́run ò ní jó rí kankan bẹ́ẹ̀ èpè kọ́ o anabi ni kò ní rí kankan bẹ́ẹ̀ ju pé yọ yẹpẹrẹ lọ ìwọ tó ń sọ pé òun wá obìnrin tó níyì torí pé wọ́n níyì ńlẹ̀ wọn tó o bá wà tó o bá rí kò sí tó kàn bẹ́ẹ̀ ju pé ìyẹpẹrẹ lọ wà má tasawwaja. limaliha. ẹni bá fẹ́ obìnrin because of money. lam yasidi Allahu illa fakiran. òsì ní máa pọ̀ lára ẹni bá fọ́bìnrin torí owó àṣẹ Ibrahim bàbá wa Saki àbí jàsẹ́. lájàsẹ́ bàbá wa ní Saki. a rí i pé torí owó kọ́ gbogbo ẹni bá fọ́bìnrin torí owó. lam yasidi Allahu illa fakiran. kò sí ìtọ́lọ́wọ́ jogún fún jòsí lọ ẹni bá wá fọ́bìnrin. lihasabiha. bá wá fọ́bìnrin torí ìran. lam yasidi Allahu illa danahatan. yóò yẹpẹrẹ nínú léwu náà ni ọ̀rọ̀ mi wọ́pọ̀ torí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni alájà wa Kausara alájà wa Rọ̀fíyà alájà wa Lẹ́khaira ní tí mo fẹ́ bá yín sọ ìdíkúrì náà máa yútìlá
واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة. ẹran tí wọ́n ṣe nínú ilé yìí o nínú ilé Aládẹ̀mí Ọlọ́run fowó kù jẹ ni Ọlọ́run wa ni nínú ilé Aládẹ̀mí Ọlọ́run fi yìí kún ni alukurani ni wọ́n ké ń lé yín. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة. ẹ jẹ́ nu alukurani ọ̀ka yín sọ́kọ ẹ má wo bẹ́ẹ̀ ṣe tó ẹ múra yín wálẹ̀ sábì ọkọ yín ìgbà tí wọ́n bí àná Muhammad الله عليه وسلم. wọ́n ní báwo láṣẹ bọ obìnrin tó dáa ó ní àkọ́kọ́ ní ìsáànà sọ́ríta azaratika ثروتك. bẹ́ẹ̀ ṣe múra níjọ́ tẹ́ wà lọ́mọge tẹ́ wà àwọn ọkọ yín ẹ má pààyè òun tì ẹ já fẹ́ kan sọ lórin wa khairu nisa. وخير النساء من ضرت زوج من زرع. ní obìnrin tó dáa jù òun náà ní ẹni tó obìnrin tó kọ rí tinú rẹ̀ dùn obìnrin mi délé ọkọ sọ oge lẹ̀ ẹ wà lọ́kọ yarí nítorí lára rẹ̀ tó wù kò rí mọ́ ni. وخير النساء من سرت زوج من زرع. àkọ́kọ́ ni tọkọ rẹ̀ bá wò ó tinú ọkọ dùn àkọ́kọ́ oore obìnrin nù. ومن حفظته في مغيب ومشهد. ẹlẹ́ẹ̀kejì pa òhò rẹ̀ má jẹ́ lómi ọmọ rí àwọn eléyìí èso ọmọ bẹ́ẹ̀ wọn ò bàjẹ́ kí wọ́n tó kó lé bàbá wọn tí wọ́n bá sì délé ọkọ wọn lọ́lọ́run níjẹ́ wọn bàjẹ́. قصيرة الفاس قصيرة بيتها. Àjàká Zara bí bàbá yín ṣe máa ṣe ìtìjú tí wọ́n ní ẹ̀yin náà ní ẹ má jẹ́ àwọn yín ó ga ju tọkọ yín lọ obìnrin tẹnu rẹ̀ bá ti mú ju tọkọ lọ ọkọ ní àbí ó lẹ́yìn náà sí èrè kò tí ì mọ tọkọ fẹ́ wí ó ti bá ọkọ parí ẹ̀ obìnrin tẹnu rẹ̀ bá mú tó jẹ́ pé kò sí ìrọ̀tù àlìfáàsì kò jánu wọn máa ohun ọkọ wọn ga ju tòun lọ. قصيرة بيتها. ẹ lè láṣọ ọgbà gbogbo òde ìgbà kọ́lẹ́ máa lọ o ẹ máa jòkó lé àwọn ìyá yín aha wọn lẹ́hà ni àwọn àgbọ̀ ọlọ́kẹ́mi ọlọ́jẹ́mi yógùn. أدام الله حياته. ẹ lè rójú ìyàwó bàbá wọn ọlọ́kẹ́mi kan ta báwọn ìyá yín ṣe hẹ́hà hùn bẹ́ẹ̀ bá hẹ́hà náà ẹ jòkó nu lé. قصيرة طرف العين عن كل أبعد. ajẹ́ kàwé ajẹ́ lajú àmì ẹ má lajú jọkọ lọ àǹkọ́lá tọkọ bá gbé nǹkan wálé tinú ọkọ dùn bọ́ ọkọ mi dájọra ni gbàtọkọ wa gbé délé wọn fi ọkọ pa ẹ̀yìn fọ̀rọ̀ lọ́yàn náà níta ló ní ẹ̀rọ arú eléyìí ó ti bọ ọkọ òun jẹ́lẹ́rì nǹkan òun ẹ má jojú yóò gùn jọkọ lọ gbogbo tó bá ti gbé wà náà lẹ́jọ́ máa dá lọ́dọ̀ yín. عليك بذات الدين تسفر بالمنى. kó bá sọ̀rọ̀ gẹ́ẹ̀ gbogbo bí tá a bá lọ láyé ayakumula wàláì bàbá travel bóyá lẹ́kọ̀ọ́ sí lọ́rin àbọ̀lọ́kẹ́mi ò ní ẹ̀ dúró ẹja kírun náà wàláhì làzim bí wọ́n ṣe lẹ́sìn bí bàbá yín ṣe lẹ́sìn ẹ lọ lẹ́sìn bẹ́ẹ̀ a lè máa kájú àbọ̀lọ́kẹ́mi yẹn kájú lérí irun ẹ̀yin náà ẹ máa kírun ẹ máa níbẹ̀ lọ́hùn ewu kò ní wuyín tẹ́ bá ti lọ́lọ́hùn. الله. قصيرة طرف عليك بذات الدين تسفر بالمنى ودود ولود الأصلسات تعبدي. ọkọ yín ni ẹjọ́ wù yín ju gbogbo nǹkan lọ tẹ́ bá ti lélẹ́yìí ẹ ní fàyàbalẹ̀ ọlọ́run ọwọ́ alájọkọ gbogbo wa yìí ìdààmú ò ní bá yín lé ọkọ. آمين. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. àwọn ọ̀rọ̀ yẹn ó tẹ̀léra wọn pẹ̀lú pa fẹ́ káwọn ọkọ àtìyàwó gbọ́ yé dáadáa. first lecture òun la gbóhùn ẹrù lágàkà ti wà pẹ̀lú wa. àwọn elétò 250,000 naira cash ti bàbá mẹ́kú dín ní wọ́n láwọn ò transfer rẹ̀ mọ́. ọlọ́run kí ó bá wa dúpẹ́ fún yín láṣẹ bàbá wa ọlọ́run kẹ́mi aládẹ̀mí àlùbáríkà wọ́n ní níṣẹ́jú díẹ̀